amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa káàkiri akínyìn ẹgbẹ́ láwà DLK Event Center láwà fún bàbá wa máyégún ti ilẹ̀ Yorùbá K1 the ultimate àwa ń ṣe 50 years ní career mi jẹ́ pé ó pọ̀ gan àmọ́ kò sí bá wá síbí tá à nílò àwọn bàbá wa yàtọ̀ sí pé wọ́n jẹ́ pé àwọn legendary TV men ẹ̀kọ́ lọ́lẹ̀ foundation ní television business wọ́n tún wọ́n jẹ́ ìmùlẹ̀ King Wasiu Ayinde Marshal ẹ mọ̀ pé ìmùlẹ̀ lẹ́jẹ́ pẹ̀lú K1 náà ìjọ́ wo lẹ ti mọ̀ wọ́n àti pé ìbáṣepọ̀ yẹn níbo ló ti bẹ̀rẹ̀. mo ti mọ K1 the ultimate bíi 30 ọdún sìn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé K1 jẹ́ bàbá tèmi mo ń sọ yẹn for the first time lórí Nigbati ìgbà tí bàbá tèmi fẹ́ kú náà sọ fún mi pé táwọn bá kú o Wasiu Ayinde ni bàbá Ṣẹ̀san Rufai. ni bàbá kú àwọn bàbá kú. àwọn bàbá mo yẹ ń sọ̀rọ̀ yìí bàbá kan tí mo ní láyé lọ́run ni Wasiu Ayinde. àwọn èèyàn wọn mọ bí Wasiu ṣe jẹ́ Wasiu tẹ́ ń wò lórí stage yẹn kò ń ṣe the same person tí Wasiu Ayinde jẹ́ èèyàn dáadáa ni wọ́n ẹni tán nífẹ̀ẹ́ ọmọ kékeré ni wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ìlú yìí inú mi dùn ìgbà tí mo gbọ́ pé wọ́n fẹ́ celebrate wọn lénìí 50 years kò easy o Nigbati a dúpẹ́ pé wọ́n wà láyé wọ́n wà láàyè tó ń ṣe 50 ní agbára Ọlọ́run wọ́n máa ṣe 60 wọ́n máa ṣe 80 wọ́n máa ṣe 90 wọ́n máa ṣe 100 ní orí stage nínú good health nínú àlàáfíà. K1 the ultimate èmi àti K1 the ultimate láti ayé alálùmọ́lẹ̀ làwa ti ń lo rẹ́kọ̀dù wọn lórí rédíò ní OGBC 1 o nígbà tá a ti ń ṣètò nígbà yẹn títí kó tó wá di ìgbà tí ó di tàlàsó 84 tí gbogbo nǹkan wá di ògo àgbáyé a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé títí dàsìkò yìí Ọlọ́run ò jẹ́ kí ìràwọ̀ náà ó parẹ́ ìràwọ̀ náà túbọ̀ máa tàn sí ni lágbára lọ́wọ́ Ọlọ́run olólùfẹ́ K1 ni a jẹ́ àwa dẹ̀ ti ń lo iṣẹ́ láti bẹ̀rẹ̀ títí dàsìkò yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tí a bá ní ká máa sọ̀rọ̀ nípa aṣáájú King Wasiu Ayinde Marshal ilẹ̀ máa kún o ṣùgbọ́n a sọ díẹ̀ mbẹ́ àdàkẹ́ ni aṣáájú K1 àwọn jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n jẹ́ olólùfẹ́ gbogbo àgbáyé yálà ohun tí wọ́n ṣe ó rí bákan àbó tó rí bákan gbogbo ayé fẹ́ràn bàbá yìí ni ó dẹ̀ pẹ́ táà náà gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò látàrí àwọn ọ̀gá wa tọ́bọ̀ Ọ̀pálẹ̀yẹ àti Gbẹ́ngà Adébóyè lèmi ti lóore ọ̀fẹ́ láti mọ K1 the ultimate láti gbà yẹn náà ọwọ́ ọ̀fẹ́ tó jíire sì ni wọ́n nà sí wa títí di àkókò yìí. kí lẹ rò báwọn olórin tọ́ṣẹ̀ ń bọ̀ náà kí lẹ bọ́ rè dìmú nínú wa àti ìṣesí K1 the ultimate àwọn tọ́ṣẹ̀ ń bọ̀. ẹ̀yẹ́ ẹ̀sìn tẹ̀mí fẹ́ sọ ni pé àwọn olórin tó ń bọ̀ lọ́nà tí wọ́n bá ń bú wọn kọ́ máa wò bẹ̀ tí wọ́n bá ń pẹ̀gàn wọn kọ́ máa wò bẹ̀ gẹ́gẹ́ bí K1 the ultimate bàbá yóò fẹ́ mọ̀ bóyá ẹnìkan ń bú òun àbí ẹnìkan ń sọ̀rọ̀ òun láìda wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ rárá ibi tí K1 ń lọ ibẹ̀ ni wọ́n ń wò so àwọn olórin náà tí wọ́n ń bọ̀ tó jẹ́ ọmọ olórin kéékèèké lẹ́yìn àbí tí wọ́n jẹ́ ìrọ̀ kí àwọn náà wo àròkọ́ṣe lára K1 the ultimate tí wọ́n bá ń pariwo èèyàn kí ń wo ariwo ọjà ẹni tí èèyàn fẹ́ bá lọ́jà lèèyàn máa ń wò. ẹ bá mi dá ọ̀rọ̀ kan ilé ẹ̀kan sí. orúkọ mi ni Mákindé Fásunlé ìṣọ̀lá òpó ọmọ ayé tí kò gbọdọ̀ pa.
Celebrate 50 years on stage. Pẹ̀lú K1 the ultimate. Ọlọ́run á jẹ́ kó dá fún gbogbo wa o. Ẹ ṣé mo dúpẹ́. Bàbá mi, ó tó gbà ó tẹ́tí mọ K1 the ultimate. Ẹ jẹ́ ń gbé yín sẹ́yìn díẹ̀. Ó tó gbà ó tẹ́tí mọ. Mo ti mọ K1 the ultimate ti pẹ́ but bàtà bẹ̀rẹ̀ sí jọ ṣe over 30 something years now. He loves me so much and I love him as well. I am very very close to him.
more close mọ́ wọn dáadáa tí máa wá wọn lóde. I choose him as a brother and he took me as a very good brother too. So Ọlọ́run ọba láàánú jùlọ kó túbọ̀ dúró tì wọ́n. He's a policy person, he has the principle and he knows the job very well. People believe he's proud and I don't believe that simply because he has his own. Ẹ má bínú torí pé ẹni jẹ́ ẹni tí ó mọ iṣẹ́ níṣẹ́ K1 the ultimate official ìṣeré rárá wọ́n dẹ̀ ní discipline wọ́n ní policy gan torí ẹni púpọ̀ nínú wa ṣe ń tẹ̀lé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tó dáa tó dẹ̀ try láti believe pé tí o bá fèsì iṣẹ́ ẹ o ò ní regret láyé àwọn ìwà ẹ̀yẹn ni púpọ̀ nínú wa mú àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ń ṣe 50 lẹ́nì tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ fuji Ọlọ́run á bá dúró tì á dálé àtọ̀nà ẹ̀ sí á dúró tì pẹ̀lú ọmọ ẹ̀ á máa lọ sókè ni kò ní lọlẹ̀. Tí a bá ro ti gbogbo nǹkan ká ro ti Ọlọ́run tó dá wa tó ṣẹ̀dá wa tó mọ̀ wá ó ti kọrin àjò wa ní òní tí bàbá ń ṣe 50 years on stage ìyẹn ní ìlú Abeokuta DLK Event Center ní Abeokuta kò easy kọ́lọ́njẹ́ aráàánú gbà kárórè gbà 50 years báwa sábà torí àwa yìí à ń gbàdúrà ká tó 50 ká ju 50 lọ kí èèyàn kan wá wò sùnsùn kan wá máa celebrate wọn fún 50 years on stage kò ń ṣe nǹkan tó rọrùn a kàn dúpẹ́ fọ́lọ́run pé ó jẹ́ kírú àwa yìí náà ọmọ kéékèèké bá ṣe jẹ́ ó jẹ́ ká lóore ọ̀fẹ́ láti wà ń ru bíbá ẹ lọ́jọ́ tóní Alhaji King Wasiu Ayinde Marshal a lot of people ò mọ̀ wọn but èmi mọ̀ wọn dáadáa wọ́n ti ṣe show fún mi wọn gbowó wọ́n ti ṣe a lot. ọmọ ní kẹjà sọ́mọ̀ kí mo wà ń bẹ̀ tí bàbá fò wọlé wá sọ́mọ̀ kí mo wà ń bẹ̀. bẹ́ẹ̀ni ní Anchor Event Center ní 2014 wọ́n ti ṣe show fún mi ní ọdún náà bẹ́ẹ̀ni wọ́n wá láti Amẹ́ríkà wọ́n fẹ́ ṣe show lames náà wà níbí ní Saturday wọ́n fẹ́ ṣe show fún mi ní Friday so wọ́n wá ní pé àwọn wá torí pé àwọn èèyàn ti sọ pé àwọn ò ní wá ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe kò sí èyí tí ò lẹ́san kò dẹ̀ sí èyí tí èèyàn ò ní rí nǹkan tó ń ṣe tó ò ní rí gbà so bàbá jẹ́ èèyàn kan tó yẹ pé tírú àwa yìí ò bá sí bíbá ẹ̀ lọ́jọ́ tòní ó máa dùn wá kò ní dùn mọ́ wa nú torí pé yìnyín kẹ́ni lè ṣe míì owó kọ́ ni gbogbo nǹkan ìdùnnú gbà mí ò jowó lọ ṣùgbọ́n a dúpẹ́ fún Ọlọ́run tó jẹ́ ká lóore ọ̀fẹ́ níbi 50 years on stage of Alhaji King Wasiu Ayinde Marshal. ọmọ ni mí because ẹ tó bá tú ènìyàn láti kékeré mo gbé pẹ̀lú wọn ni kò dé pé mo kàn bẹ̀rẹ̀ sí kan mo bọ́ sí títì I live to him I serve him báwọn náà ṣe gbé pẹ̀lú Alhaji Barrister tó sábà láti bàtà lèmi náà ṣe gbé pẹ̀lú wọn tó kò sọ ní fúdì kankan tó gbé pẹ̀lú Alhaji Wasiu Ayinde tó sábà bí èmi kò sí. mo ṣe ń gbọ́ for the first time. ẹ bèrè lọ tẹ bá ṣe interview pẹ̀lú wọn pé èmi Kọ́ládé Ọ̀nànúgà mo sọ bẹ́ẹ̀ báwọn ṣe sáàbù Alhaji Barrister tó gbé pẹ̀lú Alhaji Barrister tó sáàbù wọn lèmi náà ṣe gbé pẹ̀lú wọn tí mo sáàbù wọn mo fọṣọ wọn mo lọṣọ wọn mo ṣóúnjẹ fún wọn gbogbo nǹkan wọn owó wọn èmi mo handle ẹ oúnjẹ wọn èmi mo handle ẹ tó máa lọ sí èmi máa lọṣọ èmi máa fọṣọ báwọn náà ṣe bá Alhaji Barrister lèmi náà ṣe fún wọn náà kò sọ níbùdí tó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú Alhaji Barrister kò dẹ̀ sọ níbùdí tó ṣe bẹ́ẹ̀ náà pẹ̀lú Alhaji Wasiu èmi nìkan náà ni so that should tell you bọ́lọ̀ ṣe tó adẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run bọ̀ àwọn wọn ní tètè wá lọ bọ́lá Alhaji Barrister ti dùn àwọn náà máa dàgbàdà bọ́lá máa jẹun èmi àwọn tó dúbọ̀ lẹ́yìn wọn máa jẹun wọn lágbára Ọlọ́run ọláwùláwọ̀ lákùúwátá ìlàbílà ilé ìlàdé. As we go
lérò bí ó jẹ́ àṣírí K1 The Ultimate torí wọ́n ti wà lẹ́nu kí ní ọjọ́ ti pẹ́ náà òkè dẹ̀ ló ń lọ kí lẹ́rù bọ́ọ̀n èèyàn lè dìmú nínú ìwà wọn tó jẹ́ kó máa lọ sókè tó lè jẹ́ àríkọ́jẹ fọ́ọ̀wọ̀n èèyàn tó ń bọ̀. ṣe rí one ó ní oore ọ̀fẹ́ pàápàá jùlọ ibi tó ti kọ́ṣẹ́ pé ẹni tó dìde látara barista rè ṣe rí barista tó bá jẹ́ mẹ́ńtọ́ èèyàn ò ní ṣìnà kò sí nǹkan kan tí ò fi kọrin rí tó tó kú tó fi mọ́ HIV/AIDS ó sọ pé ló fi jẹ́ pé orin ọgbọ́n ni ó pọ̀ nídìí fújì ó dẹ̀ jẹ́ kí wọ́n kọ́ àwọn ọ̀dọ́ wa bí ilé ayé ṣe rí pé àgbọ̀n tó rí báyìí o tó bá rí báyìí ní ẹ̀ ṣe o kò sí ìyẹn mọ́nì sí àwọn orin WhatsApp lókùn tó ń kọ tó tí irú wọn yìí bá lè jókòó ti àwọn èwe wa kí wọ́n ṣe atọ́nà bí wọ́n ṣe lè tún dìde tí orin fújì yìí ò ní parun a ṣe pàtàkì ohun tí assignment tó kù fún wọn ni tó náà sọ wípé Síkírù Àyìndé mo wá jíṣẹ́ tó rán mi o adé orí ọ̀kìn iṣẹ́ yẹn náà ni kọ́mọ jẹ́ báyìí ní kíákíá ní kánmọ́kánmọ́. 50 years kò kéré kò ń ṣe kéré mi so tí wọn bá gbìyànjú tó dẹ̀ sacrifice tó ṣe gbogbo tó ṣe akitiyan tó tí Àyìndé ti ṣe ó yẹ kí èèyàn bẹ̀rẹ̀ sí ní mọ rírì ẹ̀ tàbá mọ rírì wọn Ọlọ́run gan á mọ̀ wípé I appreciate tóun ṣe fún wa nínú ìgbésí ayé K1 The Ultimate. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣe mọ̀ pé àwa tí a wà ní ìdè entertainment industry ó wá èdè gan ọ̀kan pàtàkì tẹ̀ ní Mayegun K1 The Ultimate àwa tá a dẹ̀ jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn á gbà lérò wípé ẹni ìtọ́sí ẹni tó yẹ kí a yẹ sí lójú ayé wọn ká fi ìmọrírì hàn wọ́n ẹni tó wà nídìí iṣẹ́ kan fún 50 ọdún ẹ mọ ògo àti bí orúfẹ́ orin tí wọ́n ti kọ rí àìmọye rẹ́kọ̀dù wọn láti lò tó tá ti fi showcase àwọn ọ̀pọ̀lọpọ̀ content so nígbà nínú ìfẹnukò wa láti rò pé ó tọ́ kí a jẹ́ kí gbogbo ayé mọ ìmọrírì King Wasiu Ayinde Marshal torí ìmọrírì ni láti jẹ́ kí kó jẹ́ ìwúrí kí wọ́n lè túbọ̀ tẹ̀síwájú kí ẹni lè mọ̀ wípé àwọn kan wà ní ọ̀gbun amúlùdùn tí ó mọrírì àwọn adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo wa la wá tẹ́wọ́ gbà àwọn náà wá sọ pé fún oṣù 6 gbáko ní táwa bẹ̀rẹ̀ lẹ́ni fún oṣù 6 gbáko nínú ọdún yìí làwọn ò fi ṣe torí pé ó jọ àwọn lójú gan èmi náà dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀yin náà kún wa lọ́wọ́ àwọn aráalé náà kún wa lọ́wọ́ ìfọwọ́sowọ́pọ̀ wa ni o àwa kàn jẹ́ alátẹ̀gọ́rọ̀ dìde tó dọ́kọ̀dó lọ́sọ̀ọ̀sì sẹ́ni. kí lẹ rò báwọn olórin náà kí ni wọ́n lè rí dìmú nínú ìwà Mayegun á ní nǹkan méjì tẹ̀rọ bá ṣeré kan tí Mayegun ní tẹ́ bá mi sọ fún àwọn olórin àbọ̀ wọn tó ń ṣeré ìtàgé tó ń bọ̀ lẹ́yìn. ní tí mo fẹ́ kí ajé ká mọ̀ mí ni pé téèyàn bá ní legacy fún ó sì wà nídìí iṣẹ́ kan fún 50 ọdún ẹ jẹ́ á mọ irúfẹ́ àwọn tí ó ti tara wọn dìde ẹ jẹ́ á mọ irúfẹ́ àwọn tí wọ́n ti rí ìdùnnú lára wọn ní tí a bá ń wò bí ìwò tá a lè mú bí ìwà fún ìkọ́ṣe ní ká mú lára bàbá yìí mo sì mọ̀ pé kò lè ṣe àbámọ̀ ń bẹ̀ mo ń rọ gbogbo àwọn olórin irúfẹ́ orin tó wù ká máa kọ ẹ jẹ́ ká maintain status wa kò sí èyí dá kó mọ̀ kò síbi kan ṣùgbọ́n tí ayé bá lè wò ó fín
nídìí iṣẹ́ kan tọ́lọ́run bá ti gbà fún ọ jẹ́ kí ìrẹ̀rẹ̀ ní sílẹ̀ wà ń bẹ̀ tọ́lọ́run bá fi wá jẹ́ kí ìlú mọ̀ nípa rẹ̀ tí tọ́lọ́run bá ti fọ̀ fún anything téèyàn bá fẹ́ ṣe láyé ní tí ẹ pé yóò mọ̀ tàn ní ojú ayé èèyàn tí yóò mọ̀ tàn lẹ́yìn ayé èèyàn ní ká máa dígbà ṣe. DLK Event Center ní Abeokuta láwà tàbí ṣe 50 years anniversary ti bàbá wa Máyégún King Wasiu Ayinde Marshal báwo la ṣe máa ṣe nǹkan lẹ́gbàá tí ẹ̀gbọ́n mi yóò ní síbẹ̀ kí nìyẹn ò lè lọ ọ láti wà ń bẹ̀ ni bàbá oko dẹ̀ ti sọ fún mi wípé ètò àgbààgbà yẹn wọ́n máa bọ́ sórí ẹ̀ wọ́n á ṣe fún ọ̀fọ̀n àmọ́ ká tó dijọ́ yẹn ẹja sọ̀rọ̀ ń pa ẹ̀ ní bàbá mi mo kí yín sà. èmi náà kí gbogbo ilé o olóòtú mo kí yẹ kú gbìyànjú láti nígbà tí dórí àgbààgbà yẹsù ànárí wà lọ. bàbá ẹ̀yin náà lẹlẹ gbà á mọ̀ kí lẹ fẹ́ sọ ń pa K1 the ultimate bó ṣe ń ṣe 50 years lẹ́nu on stage lẹ́nu. èmi kàn bá wọn dúpẹ́ ni mo bá wọn dúpẹ́ because kò yí sì kéèyàn máa dúró that means pé ìtàn ti ń dúró 6 hours 7 hours lórí stage ó ti pé 50 years téèyàn ti ń dúró láti aago 3 ọ̀sán aago 2 ọ̀sán ìjọ mi yóò máa ń bọ́ sí rush pé látago kọ̀ǹsán láti wá dúró ó lè dúró dago 10 bẹ́ẹ̀ ìjọ mi yà bọ́ sí aago 6 àrọ̀lẹ́ títí di aago 4 fẹ̀rẹ̀ kò sí bí èèyàn ṣe lè ṣe tó bá kọrin tó lọ bá gbàdé wàá sì máa dúró 6 hours 7 hours eléré tó lọ ń bá dẹ̀ pọ́nlé àti Monday àti Tuesday àti Wednesday lọ́ máa fi ṣiṣẹ́ tí o mọ̀ bá wọn dúpẹ́ pé síbẹ̀síbẹ̀ àlàáfíà ṣì wà ẹsẹ̀ òrọ̀ apá òrọ̀ ohun yẹn náà tó wà ń bẹ̀ láti kékeré ó sì wúwo ohun yẹn náà tó tún wà yẹn ó tún sì pawó ó sì mówó délé àwọn èèyàn sì like it so thank you very much ọlọ́run ò ṣe adúpẹ́ lórí àánú ẹ lórí K1 the ultimate lórí Alhaji Wasiu Ayinde adúpẹ́ mi náà dúpẹ́ tèmi o ọlọ́run mi náà sọpẹ́ tèmi. Ayinde gbogbo yìí tẹ̀ pariwo bẹ̀rẹ̀ ẹ̀ dákẹ́ Ayinde máa lọ.
ṣẹ́rí àwọn fíbà yìí àwọn fíbà wà tampan wà tampan lọ́wọ́ kéré fún fíbà yìí fíbà ní ìṣayẹyẹ fún Wasiu yìí ilé ìwé táwọn kọ́ gàgàrà síbẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀lẹ̀ olúwayé ọkọ̀ tàdátò àwọn èèyàn ti ń gbà bẹ̀gẹ́ ṣùgbọ́n ibi táwọn kọ́rúkọ Wasiu Ayinde sí iná stúdíò tó ti pé ó ṣe bẹ̀bẹ̀ síbẹ̀ rẹ̀ lẹ́ni ṣeun tó ṣe fún wa lẹ́ni o ṣeun tó ṣe fún wa lẹ́ni àmúgbò project méjì lọ bẹ́ẹ̀ ṣe láti ní. ṣẹ́ni ọlọ́pàá ní ọ̀rẹ́ ò fẹ́ràn àwọn òfẹ́tọ̀ jẹ àwọn ẹ̀dá èèyàn tábà pàdé ara wa lóde báyìí oríṣiríṣi nǹkan la máa ń sọ à ń pa gbogbo iná tó wà lórí wa à sọ gbogbo ọ̀rọ̀ tó wà létí wa tábà lè ti kó bí o tán síbẹ̀ nìyẹn o tán síbẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá ṣe kàkì nítorí pé fíìmù take initiative ni ó mú mi sọ ife agbátẹrù ètò yẹn fíìmù nìyẹn tábà wá fi ọ̀tún táfi wẹ́ òsì táfi òsì táfi wẹ́ ọ̀tún tampan àti fíìmù ẹ̀yọkọ̀ ṣoṣo ló máa di ẹ̀tọ́ tó bá tó sórí kálukú wá ké fún mi nítorí àwọn arúgbó ilé mi ni pé ìjà ìṣètò lọ́tọ̀ ìjà ìṣètò lọ́tọ̀ tábà respect one voice ní entertainment ní across the world wọ́n lè ní respect fún wọn àwa ò dàbí àwọn ẹlòmíì I can tell you that dàbí àwọn ẹlòmíì àwọn ẹgbẹ́ wa ṣàkóso and they respect ara wa so for me to say fima and I can tell you Desmond is very disciplined Desmond very disciplined and honest when you see someone that is disciplined he will give honor and respect to whom it's due to èyí tó tọwọ́ ti fima àti èyí tó tọwọ́ ti tampan afọnikálukú don't worry àwọn èèyàn tó máa sanwó ẹ̀ wọ́n ti lọ à people will pay for it and you get your own fair share fima will get his own fair share that's it. The MC please let's celebrate.